buri jana. Ora kuna kiru tokene. Wewe nyoro kono tumbesi. Bra ya wana banyi baba. Ya talan. Wewe jana. La de go. Ba sha na kan lo ota. Ayo ti mo ko re jide. Ti mo ko re jide. Ala mo re. Wiri ba. Ba de do ana ni yo. Ko buri jana la clear. Oh, claw. E post na jina. Ba sha ni yo. Ba sha bi. Ai ba sha ko ri ma ka buri jana. Ko ri ma. Tẹ́ ẹ bá gbọ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní kí ni wọ́n tí ì rí ariwo tọ́pọ̀lọpọ̀ ń pa nìyẹn nípa àwọn olóṣèlú tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọ̀pọ̀lọpọ̀ àkọlù tí ń ṣẹlẹ̀ sí wọn o lónìí àkọlù kan tún wáyé. Oyin mọ̀nì oyin ta àwọn olóṣèlú àtàwọn tó kóra wọn jọ pọ̀ láti ṣàtìlẹ́yìn fún olóṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí. Ìbéèrè ni wípé oyin ta àwọn èèyàn ó dàbàrú ìwọ́de tí wọ́n ń ṣe. Kí ló fà á? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Báwo lóyin ṣe débẹ̀? Ibo làwọn oyin ti wá? Ṣáwọn kan ló rán wọn ni? Oríṣi ìbéèrè báyìí ló tó kéèyàn béèrè. Àwọn tó ń ṣàtìlẹ́yìn fún Bọ́lá Ahmed Tinubu ní ìpínlẹ̀ Kogi lágbègbè kan tí ń pè ní Ihimatan, ìyẹn ìlú Ihima níjọba ìbílẹ̀ Ọ̀kínẹ̀ ní Òkèyí ní ìpínlẹ̀ Kogi ilé ti ṣẹlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wò wípé irú kí leléyìí. Àwọn kan ní ó tiẹ̀ dá bẹ́ẹ̀. Wọ́n lámì nìyẹn. Wọ́n ní ṣe bá wọn sọ pé sátidé tí ó bá dáa Jímọ̀ lèèyàn tí mọ̀ ọ́n. Sunday tó bá máa sunwọ̀n sátidé lẹ́ẹ̀tì mọ́ rámì ẹ òun gẹ́lẹ́ lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Oríṣiríṣi ọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ń sọ. Wọ́n ní òun rèé o. Alálẹ̀ Yorùbá yóò bi àwọn èèyàn wọ̀nyí nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ló ní wọn ò ṣe tó yẹ kí wọ́n ṣe. Ká ní wọ́n ti ṣe tó yẹ kán ṣe ni ìbá máa san ìbá sì dáa. Nítorí pé ìfẹ́ wo gan la lè sọ pé àwọn olóṣèlú yìí ní sórílẹ̀-èdè Nàìjíríà? Ìfẹ́ wo la fẹ́ sọ pé àwọn olóṣèlú yìí ní sílẹ̀ Yorùbá gangan? Òun ló fà á tó fi jẹ́ pé lápá ìlà oòrùn lọ́hùn, ìyẹn eastern part lórílẹ̀-èdè Nàìjíríà, wọ́n ń pariwo àwọn fẹ́ lọ ọ̀dà. Lápá ti tọ̀dọ̀ wa ní gúúsù bí náà ní ìwọ̀ oòrùn gúúsù, ariwo pé ẹja dúró ni. Ṣé tí kò nǹkan bá dáa ṣáwọn yóò sọ pé fẹ́ lọ páwọn fẹ́ dá dúró? Ó nìyí ilẹ̀ Yorùbá ariwo ẹja dúró ká dá dúró là ń pa. Kò sẹ́yìn nǹkan táwọn olóṣèlú ṣe òun ló bí gbogbo eléyìí. Ṣe bí àṣírí títọ̀rọ̀ lówó dé owó tí wọ́n náà fẹ́ ṣe àtúnṣe sí làwọn olóṣèlú ti ń sáré kiri, sáré sọ́tún sáré sósì. Ṣe báyìí mọ iye àṣírí wọn la ti ń gbọ́ báyìí. Àìmọye ariwo nípa wọn la ti ń gbọ́ báyìí wípé ọkàn wọn ò balẹ̀ mọ́. Mo sì mọ̀ wípé nínú ọ̀sẹ̀ tá a wà nínú èyí tá a ṣẹ̀ṣẹ̀ wọ̀ yìí àwọn àṣírí kóòtù ló ní bẹ̀m̀bẹ̀ yẹ́kẹ́. Àwọn àṣírí kóòtù nítorí wípé àwọn olóṣèlú yìí náà tó fẹ́ lò against ara wọn. Nǹkan tó wà mẹ́ni yẹn ọ̀rọ̀ bá fẹ́ ṣàtúnyípadà sówó ṣùgbọ́n mo ṣe ń bọ̀ ń bẹ̀. Mo sì láwọn àlàyé ọ̀rọ̀ kan tí mo fẹ́ ṣe lórí ẹ̀. Ó ní oyin lé àwọn supporters fún Tinubu àtàwọn tó tún díje fẹ́gbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Kogi lónìí. Màá fi fídíò yẹn hàn yín. Ẹ wo fídíò yẹn bóò ló ṣe ṣẹlẹ̀ gangan. Kẹ́ ẹ kọ́kọ́ wo bí oyin ṣe lé wọn dànù. Ṣé ẹ ti rí bóyin ṣe lé wọn? Ẹ ti rí ẹni bá ṣe ń sáré kàbàkàbàkàbà, ẹni bá ṣe ń sáré kòbòkòbòkòbò kiri. Ó rèé o. Ẹlòmíì ni ó mọ̀ bí tá rẹ̀ kù sí lálẹ́ yìí nínú wọn.
pẹ̀lú gbogbo nǹkan tó orílẹ̀-èdè ń sọ torí pọ́n fẹ́ fún yín séjì kan tẹ́ ẹ bá jáde ṣé tí ẹ ti béèrè wò lọ́wọ́ ẹni yẹn wípé ẹ dákun kí ni tẹ́ ẹ ní fún agan ṣé lóòótọ́ sì ni wọ́n ní fún yín tán bá tiẹ̀ sọ ọ̀nà wo náà fẹ́ gbà ṣe ọmọ wa ni làwọn míì fi ṣe ǹjẹ́ ṣàwọn ìwádìí tó yẹ kẹ́ ẹ ṣe láti àtẹ̀yìnwá ṣé wọ́n ti ṣe àwọn nǹkan tó jẹ́ pé yóò gbé ilẹ̀ Yorùbá ga ó dáa tá bá fogún ọdún pilẹ̀ṣẹ̀ wèrè náà ẹdún ọdún wo gan ló fẹ́ jájà nígbà tí àwọn tí wọ́n jẹ́ olóṣèlú ò bá ti máa ṣe iṣẹ́ ìbọ̀ láti àtẹ̀yìnwá ká ti máa rí pa wọn ṣé òní náà ṣe wá fẹ́ convince wa pé báyìí kásà báyìí káwòdì táwa náà sì gbà wọ́n gbọ́ gbogbo wo lè sùn ká kọrí síbì kan náà ẹ jẹ́ bára wa sòótọ́ ọ̀rọ̀ àìbára wa sòótọ́ ọ̀rọ̀ ewu ní òmù wá fún wa ìran wa àwọn ọmọ wa mo fẹ́ ká mọ̀ wípé a gbọ́dọ̀ sùn a gbọ́dọ̀ wo sùn ìgbésẹ̀ yẹ kó tètè bẹ̀rẹ̀ lórí ẹ̀ ìgbésẹ̀ yẹ kó bẹ̀rẹ̀ ó mà ṣe ó mà lágbára o lórílẹ̀‐èdè Nàìjíríà nílẹ̀ Yorùbá ojú ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà wá ń rí mọ̀ bó ọ̀nà ò dá kò sómi ètò ààbò sí ṣe bí ẹ kúkú mọ̀ èmi fúnra mi gan ìmọ̀ye ìgbà lọ́nà ti yọ mí kí la wá ń sọ lórílẹ̀‐èdè kan náà yìí nílùú bàbá ẹni tó yẹ ká máa rìn ká máa yan fanda ó yẹ ká máa ṣe rìn mórìn mú yan fanda mórìn mú yan fanda ló yẹ ká máa fi ṣe ṣùgbọ́n àṣẹ mórìn mo fi yan fanda mọ́ báyìí mórìn mo wókè wó lẹ̀wẹ̀gbẹ́ ni lásìkò yìí. Hello? Ẹ wo kunyi máa dọ̀ ẹ́ nẹ́ni o kunyi máa dọ̀ wa. APC ẹ wo mi ikú ẹ̀ yà mi kẹ́ wo kunyi máa dọ̀ abẹ́ nìní máa ṣógun èkú. Ẹ máa ká àwọn ní mi ká mẹ́yìn dẹ́nu. Ogúnlẹ̀ náà rú ẹ̀rù ṣùkú lẹ̀rù. Wọ́n kọ́ wuli jẹ́ náà. Ọ̀rọ̀ akọ́sà kiri tọ́kẹ́ náà. Wẹ́rẹ́ ní ọ̀rọ̀ kan náà tún bẹ́ẹ̀ sí i. Bọ̀dá ẹ̀ wọ́n náà bá yín bẹ́ẹ̀ bọ̀. Ẹ bí ọ̀tá lọ pé jẹ́ mẹ́. Ṣé ọ̀rọ̀ ayé tẹ̀gbẹ́ o? Bá a ṣe wọn káfí wọn àwọn ta. Ẹ yóò tún mọ gómìnà jíde. Ẹ tún mọ gómìnà jíde. Ẹ bẹ́ẹ̀ bọ̀ rẹ̀. Wẹ́rẹ́ wa. Bá a dé dùn wa náà nìyó. Kóbìrì jẹ́ wọn la clear. Ọ̀kìlọ̀. Èpò sànà jẹ́ wọn. Bá a ṣe yọ nìyó. Bá a ṣe nàbí. Ẹ bá a ṣe nkòrí tí mo kábòrì jẹ́ ni. Kòrí tí mo. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tó ń pariwo títí nǹkan báyìí kásà nǹkan báyìí káwòdì bàbá ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè tó ń pariwo orí àwọn pípù yóò kú ṣe rò bóyá àwọn bàbá yìí kú ni gbogbo ariwo tá ń pa yìí ṣe rò bórí wá kú ni a máa ń tà ń torí ẹ̀ ń sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí àrọ́mọdọ́mọ àfẹ́kán wà nù ipò ìyá ní ibi tá ti mọ kíníkà rèé lọ́dọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pé nǹkan ti pàkàṣọ èmi àtẹnìkan sì sọ̀rọ̀ láti ìlú òyìnbó láti orílẹ̀-èdè Amẹ́ríkà lára àwọn fans mi wọ́n bá mi sọ̀rọ̀ wọ́n ní Tóbi mo fẹ́ kó bá mi ṣe MC mo ní MC ọ̀dà kò sí wàhálà a jọ sọ̀rọ̀ níbi nígbòdé àwọn lẹ́fù kan wọ́n sọ fún mi wọ́n ní mi ò fẹ́ kí wọ́n mọ̀ pé ìlú òyìnbó ni mo wá o má ti ẹ̀ ṣe sí sọ àwọn ọ̀rọ̀ kọ́kọ́ tó máa dàbí pé tàbí tó máa fi wò pé ìlú òyìnbó ni mo wà jọ tí ẹ ò ní bàjẹ́ o ọmọ orílẹ̀-èdè tá a wá o mi ò fẹ́ kó di pé wọ́n wà á sáré wọ́n kàn dé jí ń gbé dákun wọn ní jí ọ gbé o mi ò fẹ́ àtáàkì búkú ọ̀rọ̀ náà ṣàmọ̀ wípé nǹkan bí nǹkan ṣe ń lọ báyìí mo níbi ẹ tí ì sọ dé oyè mi jù bẹ́ẹ̀ lọ àwa tá a wà ń lè gan lọ́wọ́ báyìí a ń forí ara wa pamọ́ ni ṣe bí ẹ kúkú mọ̀ lẹ́nu àìpẹ́ yìí gbogbo àwọn gájẹ́ẹ̀tì mi tí mo fi ń ṣe fídíò tí mo fi ń ṣe gbogbo ẹ̀ ó ní àwọn tó ṣe àtàkì tó ṣe àkọlù sí mi ló jẹ́ wípé wọ́n fi dá wàhálà lẹ̀
orí ló yọ mí ṣùgbọ́n adúpẹ́ mi kò pẹ́ sígbà yẹn náà ni wọ́n tún jí pòfẹ́sọ̀ kan gbé ní Lagos Ìbàdàn expressway yìí kan náà ni kò pẹ́ sígbà náà lórí ọ̀rọ̀ yẹn náà àwọn akẹ́kọ̀ọ́ pólì ní Abẹ́òkúta wọ́n jí wọn gbé ẹ wá sọ fún mi ẹ wá ní kó yín mọ́ ta wọ́n ó ń pẹ́ kó yín ó tó ta wọ́n àtàwọn tí sọ pé kìí kan pẹ́ kó yín ó tó ta wọ́n ìkan máa sọ̀rọ̀ ó pe rẹ̀ ní Sidrak ó ní àwọn ẹgbẹ́ òṣèlú mi ló ràn wá nígbà àwọn ọmọ ni wípé ṣé wọ́n ti ṣe alálẹ̀ ilẹ̀ Yorùbá ṣé wọ́n ti ṣe alálẹ̀ ilẹ̀ Yorùbá ìbéèrè ni o ṣé wọ́n ti ṣe alálẹ̀ ilẹ̀ Yorùbá torí ilẹ̀ ó bí wọ́n àìmọye ó búkúbúkú tí wọ́n ti kó pamọ́ sákàǹtì tí wọ́n kó pamọ́ sínú ilé inú goro abẹ́ rìsàlúwà gbogbo ẹ̀ táwọn ọgbọ́n kọ́ rìsàlúwà owó ẹ wá ní kí alálẹ̀ mọ́ bí wọ́n ṣé ẹ sì rò pé kò ní bí wọ́n ṣé ẹ sì rò pé oyin ò ní ta wọ́n tó bá sì jẹ́ pé látọ̀rọ̀ àwọn olóṣèlú bíi tara wọn náà ni oyin ti ta wọ́n ìtìwá nǹkan kankan lálẹ́ máa lò láti fi àtáàkì wọn nǹkan kankan báyé bá fẹ́ ṣèyàn nǹkan kankan láyé máa lò láti fi ṣèyàn àbí náà ń sọ òye yín ni mọ̀ bó ti yé yín jù bẹ́ẹ̀ lọ ọmọ ẹlẹ́ran wá ń di egun ọmọ aláṣọ wá ń wà kísà a sì ń wò pé nǹkan lọ dáadáa a sì ń wò pé nǹkan lọ déédéé ó mà ṣe o ọ̀dà rìpọ́ọ̀tù kan jáde kí n jọ máa yé wa rìpọ́ọ̀tù kan jáde nínú rìpọ́ọ̀tù tá à ń sọ yìí $11 million mílíọ̀nù $11 ó ní ìwádìí kan tí wọ́n ṣe látọwọ́ àjọ kan tó ń jẹ́ group IB tí wọ́n fi síta wọ́n ní láàrin ọdún 2018 sí 2022 wọ́n ní eléyìí táwọn rí ṣàjọ gangan wọ́n á sọ́dọ̀ àwọn eléyìí tí wọ́n rí ṣàjọ pọ̀ pẹ̀lú ìfojúwò gbé bó ṣe ń lọ yẹn wọ́n ló ṣeéṣe kó yẹ kó ti wọ $30 million $30 million ṣùgbọ́n wọ́n ní ṣùgbọ́n lè tó jẹ́ ẹ̀rí tó ní ẹ̀rí máa jẹ́ nìṣó táwọn evidences wà fún tán ní evidence ẹ̀ wọ́n ló jẹ́ $11 million mílíọ̀nù $11 ẹ wá sọ fún mi o owó wo nìyẹn àwọn kan wà tí wọ́n pè ní àwọn tí ń háàkì àkáǹtì alákáǹtì àwọn yahoo ẹ wò ó lórí owó táwọn yẹn ti kó tí wọ́n ti lo àwọn iléeṣẹ́ jìbìtì kì í tún ṣèjọba o àwọn iléeṣẹ́ rí aládàáni àwọn iléeṣẹ́ olórílẹ̀ yẹn ó jẹ́ $11 million lórílẹ̀‐èdè Nàìjíríà àtàwọn orílẹ̀‐èdè míì lára àwọn orílẹ̀‐èdè yẹn ni a ti rí Benin a rí Cameroon a rí Ivory Coast a rí Mali a rí Burkina Faso a rí Benin a rí Bangladesh a rí Gambia a rí Niger a rí Portugal a rí Senegal a rí Sierra Leone a rí Uganda a rí Togo tó tún fi mọ́ Australia Argentina ẹnu mi àgbà Argentina kì í ṣe ilẹ̀ adúláwọ̀ nìkan àtàwọn orílẹ̀-èdè mi ṣùgbọ́n ibi tó rọ̀ wá wà lélẹ̀ yìí àwọn ọmọ tí ń ṣe yáwọ́ yahoo yìí ẹ̀kan tí ẹ kábìrà ni pé ìjọba náà ò ṣètò tó ṣùgbọ́n àní pé ṣíṣe yahoo gan lọ́nà àbáyọ fún wọn ẹgbẹ́ ọ̀dọ́ lèmi náà yúùtì ní mí ẹ̀yẹ yọ́nbọ̀ ní mí ara àwọn yúùtì lèmi náà wà ṣùgbọ́n nǹkan tó wà ń bẹ̀ lélẹ̀ yìí ń tójú tèmi ti rí tàbí táwọn ojú àwọn kan náà ti rí tó jẹ́ pé àbẹ̀rẹ̀ sí sapá díẹ̀ lọ́lọ́wọ́ á sì máa ń bá wá sí díẹ̀ ẹ sọ fún mi ṣé nǹkan kékeré ni wọ́n pè ní kí ló wà ń bẹ̀ lóòótọ́ a lè wò pé kíní ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ náà ti wá wò pé wọ́n ní ọ̀pọ̀ oríkọ̀ ọkọ̀ tìràn mọ́ ṣùgbọ́n síbẹ̀ tá a bá bẹ́ràn wí ká bẹ́ràn wí ìjọba náà ní lọ́wọ́ nú àní kò sáwọn tó lu jìbìtì láwọn orílẹ̀-èdè míì bíi Amẹ́ríkà bíi UK àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n wà ṣùgbọ́n n tó wà bẹ́ẹ̀ ni pé réètì títọ̀dọ̀ wa fi pọ̀ kì í ṣe kékeré ṣe ti fẹ́ gbọ́ àwọn ìyá àwọn ọmọ yahoo gan wọn tó ń má sọ nígbà tí wọ́n rí pé ọ̀nà táwọn tó fi ń lè ń
gbádùn ara wọn díẹ̀díẹ̀ nílé, wọ́n ti mẹ́gbẹ́, àwọn ìyá wọn tún ṣẹgbẹ́ ní Nàìjíríà yìí náà ni. Kí nìdí? Nígbà tó jẹ́ pé nígbà tá a bá pa ọ̀nà tó tọ́ tì, gbà wo là ní gbé ọ̀nà tí ò tọ́ ká bẹ̀rẹ̀ sí mú rìn. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ̀rọ̀ rí báyìí, ìjọba ò sì ṣe nǹkan kan sí yahoo tàwọn ìjọba gan òun ló pọ̀ jù. Ẹ̀yin náà wo tọ̀rọ̀ owó Nàìjíríà tó fẹ́ tún ṣe, ẹ wo tún wo Nàìjíríà tó fẹ́ tún ṣe. Ẹ sọ fún mi, owó Nàìjíríà tí wọ́n ní wọ́n fẹ́ tún ṣe yìí, owó Nàìjíríà tí wọ́n ní wọ́n fẹ́ tún ṣe yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú làṣírí wọn ti ń tú báyìí. Ọ̀pọ̀lọpọ̀ ti sáré wá bó ṣe fẹ́ ra agbára gbogbo ra kòkó bábà sásùn. Wọ́n ṣe fẹ́ dá owó padà sí báǹkì, ilé ìfowópamọ́, ó ti jẹ́ wàhálà. Wọ́n sì mọ̀ pé tó bá sínú ẹgbẹ́ òṣèlú tí ó lágbára lóde ń sìn, tó wà lóde ń sìn, wọ́n ó bẹ̀rẹ̀ sí hàn ni. Àwọn míì wá rò pé bóyá fẹ́ ṣàtúnṣe sówó náírà wa ni, wọ́n sì kì í ṣe pé wọ́n fẹ́ ṣàtúnṣe gidi sí torí ara wọn ni. Ṣùgbọ́n kí nìkan táwọn wà rò lélẹ̀ yìí, ṣàròpọ̀fẹ́ ló máa bá dé. Ẹ wo iye owó tán tó fi ba owó jẹ́ kán tó wá padà tó fowó sí owó. A dẹ̀ sọ pé kò sówó lórílẹ̀-èdè yìí, ṣé ẹ dẹ̀ rò pé mo lè gbà wọ́n gbọ́ pẹ̀lú gbogbo eléyìí ṣá? Èmi náà pẹ́ yìí mo ò ní gbà wọ́n gbọ́, nítorí wípé owó lẹ́tọ̀ọ́ fi tún owó yìí míì ṣe. Ẹlẹ́fẹ́ ṣàyípadà sówó Nàìjíríà, owó náírà wa, ṣùgbọ́n ìyà ń jẹ aráàlú, ebi ọ̀pàgbà fọwọ́mọ́kẹ́ ń wáyé nínú ìlú. Ọ̀pọ̀lọpọ̀ yálàtà ìyélépo ló jẹ́ pé wọn ò wá òkè, ọ̀pọ̀lọpọ̀ nílé ìfowópamọ́ ṣẹ̀mọ̀ ní Nàìjíríà ibi tí ṣàtòsí dé dúró. Ara wọn tó jẹ́ aláta, elépo, olóbì tí wọn ò ní bank account. Ẹ̀yin ẹlẹ́fẹ́ sẹ̀ǹdì owó ṣe pé fún yín ní sẹ̀ǹdì owó kan sákàǹtì, mi lákàǹtì ọmọ mi lákàǹtì, wọ́n ti sọ fún mi dáadáa láìmọye ìgbà. Ìkan sì sọ fún mi ní ṣé jẹrin ń bẹ̀ yẹn, mo ra nǹkan lọ́wọ́ wọn ni, ẹ̀wọ̀ ẹ jẹ́ kí n transfer sí yín. Ó lọ́mọ ìyá mi, ó ní ìwò mi ìmọ̀ lákàǹtì, kò sí nínú ìyẹn, kò ní. Ṣé èèyàn á ní owó tó tówó lọ́wọ́ kò ní lákàǹtì, yóò mọ̀ rò kiri ni. Ṣùgbọ́n àwọn tó wá tó ní káàṣì lọ́wọ́, báwo làwọn fẹ́ ṣe ìwọ̀nba owó tó wà lọ́wọ́ wọn tán kó sábẹ́ pílò sábẹ́ bẹ́ẹ̀dì nínú ilé, ọ̀nà dà bóun náà ti fẹ́ ṣe é padà. Àsìkò tẹ́sì fi sílẹ̀ àsìkò kékeré ni. Láàárín àsìkò bí oṣù kejìlá wọ ọdún tí ó ń bọ̀ yìí ni January dẹ̀ ní gbogbo ẹ̀ máa kásẹ̀ lẹ̀. Gbogbo àsìkò tó wà lẹ̀ kéré púpọ̀. Báwo lówó ìṣe fẹ́ sakuléètì dọ́dọ̀ wọn? Ṣé ìṣe pé ìwọ̀nba ṣe ń dìtàn ní ká máa fi jẹun ká má bàa kú? Ṣé ìṣe bẹ̀ ni ó jẹrà sí tí wọ́n sọ pé wọ́n ti kọ̀ dẹ́ẹ̀mù owó yẹn wọn ò ná mọ́? Ẹ jẹ́ àjọ òru ẹ̀yin ìjọba yìí, ẹ jẹ́ àjọ òru, ẹ jẹ́ àjọ òru, ẹ jẹ́ àjọ òru. Ẹ nífẹ̀ẹ́ ilẹ̀ ìlú ní báyìí, irú wọn náà sì ni ó pọ̀ jù lẹ́gbẹ̀ẹ́ àwọn tá a sọ pé yín ń ta o. Irú wọn náà ni ó pọ̀ jù lẹ́yìn àwọn tá a sọ pé yín ń ta o. Àbí? Irú wọn ni ó pọ̀ jù lára àwọn tá a sọ pé yín ń ta. Nítorí wípé ebi ń pa ọ̀pọ̀lọpọ̀, ìjọba sì mọ̀ọ́mọ̀ design ẹ̀ bẹ́ẹ̀ ni wípé kébi ó máa pọ̀ ọ̀pọ̀lọpọ̀, sódà tán bá fún ẹ níbi 10 naira, wọ́n fún 500 naira, àwọn ti rí owó. Ṣùgbọ́n kí ní kan táwọn náà wà rò ní wípé ṣé tí ó tó yín nánú lọ́dúndí ọdún mẹ́rin, lódìdí gbogbo àsìkò táwọn fi máa wà ń pò náà. Olóyè Sunday Igboho sì sọ pé ọkọ̀ tó gbélé yìí wọnú ẹ̀. Ojoojúmọ́ sì làwọn èèyàn yí padà tí wọ́n sọ pé Yorùbá nation làwọn fẹ́. Bó la ṣe ní sọ bẹ́ẹ̀? Ẹ sọ fún mi, báwo la ṣe ní sọ bẹ́ẹ̀? Nígbàtí ó ní òṣàbò bó lè gbèmí, ó sì fi mílẹ̀ bó ṣe dá mi, bó ṣe bá mi. Ọ̀nà gbàgbà táà ní padà sọ pé báyìí la fẹ́, báyìí kásà, báyìí káwòdì. Àwọn kan ní ó pẹ́ o, ó ń pẹ́ kò ní o tó ta wọn, bóyá ò tí ta wọn o, pé wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ẹ jẹ́ wá tún máa sọ fún lónìí. Lákọ̀ọ́kọ́ fídíò kan máa tó wọlé láìpẹ́ tí màá fi síta. Wọ́n pe kíní kan ní debate láàrin àwọn mẹ́rin kan tó ń díje fún ipò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ibi tẹ́ẹ̀tì mọ lára tí mò ń sọ wípé kì í ṣe pé bí wọ́n ní nǹkan
wọ́n ní nǹkan gidi kan tó ní gómọ́ fún ilẹ̀ Yorùbá tàbí fún ilẹ̀ Nàìjíríà lápapọ̀ tàbí fún ilẹ̀ Yorùbá kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ tó jọ kàn wájú. Bọ́lá Ahmed Tinubu, Atiku Abubakar, Peter Obi, Kwakwanso, àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n á wà nínú dìbẹ́tì kan láago 6 lónìí. Ẹ jẹ́ tẹ̀ ṣàlàyé fún yín. Bọ́lá Tinubu ti ẹgbẹ́ òṣèlú APC, Atiku Abubakar ti PDP, Peter Obi ti Labour Party àti Kwakwanso ti NNPP nínú Nigerian People's Party. Ẹ wá gbọ́, mo mọ̀ mi ò tí ì mọ̀ pé mo ti nígbà mọ̀ wípé kò sí nǹkan rẹpẹtẹ náà tàbí kò sí nǹkan gidi tó máa sọ, kò sí nǹkan ẹ̀yin lọ wò ó àwọn ọ̀rọ̀ tó máa sọ ẹ rí i pé àwọn èèyàn wọ̀nyí wọn ò nífẹ̀ẹ́ wá nú ìfẹ́ tara wọn ni wọ́n lájẹ̀ndà ṣe ẹ̀rù pọ́n ní ẹ̀rù bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ pàdé wa lójú òpó YouTube Bembeyeke TV yìí kẹ́ ẹ lè máa mọ ìgbàkígbà tá a bá gbé àwọn ìròyìn gbàdégbàdé àtàwọn ìsọfúnni. Ẹ wò ó, inú mi á dùn, ẹ subscribe sí Bembeyeke TV, ẹ like ẹ kẹ́ comment kẹ́ share ẹ fáwọn ẹlòmíì, ẹ jẹ́ kí wọ́n mọ bẹ́ẹ̀ ṣe ń gbádùn Bembeyeke TV. Bembeyeke TV, ẹ subscribe, láti subscribe ẹ tẹ notification bell lágbo kàbá ìdórí àbí gbọngàn tẹ bá ti tẹ á gbé option jáde all, ẹ tẹ all option all, tẹ bá ti tẹ á sọ fún yín tá a bá ti ń gbé àwọn fídíò wa kàn jáde láti jẹ́ kẹ́ ẹ mọ̀ bó ṣe ń lọ. Ìkànnì yìí làwa ti máa fún yín láwọn ojúlówó ìsọfúnni. Bembeyeke TV ojúlówó ìsọfúnni ni. Lónìí á tún gbé síta fún yín, ẹ wò ó kí ló ń ṣẹlẹ̀ gangan, kí ni tán ní lẹ́nu tán fẹ́ sọ tí ẹ rò pé ní ọ̀rọ̀ kankan lẹ́nu tán fẹ́ sọ. Bembeyeke TV ẹ wò ó lọ́rìn kẹnìmí lónìí. Mo mọ rírì gbogbo ẹ̀yin olólùfẹ́ mi o tẹ́ ń béèrè mi, mo tún sọ fún yín báyìí pé ìfẹ́ mi lẹ́ni o, nítorí pé yín lè yan mi, èmi lè yan yín, bẹ́yàn jẹ́ tẹni kì í wò kàn ní ẹni ìfẹ́ wa lẹ́ni. Ẹ ṣeun yóò mọ̀ ju yín ṣe ní gbogbo ìgbà nígbà gbogbo. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Ẹ subscribe, ẹ like, ẹ comment, ẹ pín fẹ́ lómi, yóò mọ̀ ju wa ṣe láṣẹ Èdùmàrè. Ẹ wò ó, ọ̀wàràwàrà òjò òbòkun lọ́ọ̀dẹ kó wá, ẹ̀yin tẹ̀ wá ń lu ọba ẹ kiri oko dédé o. Nígbà tí ó jẹ ilẹ̀ Yorùbá bá jẹná tán tí gbogbo ẹ̀ fìdí múlẹ̀ ṣinṣin tó di Yorùbá nation now tán, tèmi tí ń tòótọ́ àjọ gbára wa ṣe rere ni láṣẹ Èdùmàrè. Èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín Bembeyeke. Fàánú yanjú Ọlọ́run mi, fàánú yanjú ẹ o. Èyí tó lè kókókó nínú ayé mi, èyí tó lè kókókó nínú ọ̀rọ̀ ayé mi, bàbá mi. Fàánú yanjú Ọlọ́run mi, fàánú yanjú ẹ o bàbá. Ẹ pẹ̀lẹ́ mẹ́yẹn o, ẹ̀yin olólùfẹ́ mi, àyàn owó ẹ̀yẹ lórúkọ mi bẹ́ẹ̀ ti mọ̀. Ẹ jọ mo fẹ́ rọ̀ yín, mo fẹ́ bẹ̀ yín, ẹ máa wo Bembeyeke TV lórí YouTube, ẹ ní regret ẹ subscribe sí, ẹ máa comment sí, ẹ máa refer ẹ fáwọn èèyàn. Bẹ́ẹ̀ ṣe ń wò ó, ayé náà ò ní wà lójú kan náà, àyàn owó ẹ̀yẹ ni mo jẹ́. God bless you.